ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe súnà. súnà ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà. súnà ló lè gbogbo ṣe. mùsùlùmí ká mójútó súnà. súnà ló lè ẹ ṣe. bá wa bí wá ó jama'u ká. súnà ló lè pé kí ṣe. ni súnà èyí tí a ń lọ. súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. súnà ló lè ṣe. Ọlọ́run ọba tó fi rán Ànábì. súnà ló lè ṣe. Ọlọ́run ọba tó fi rán Ràsúlù. súnà ló lè ṣe. Ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. Ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. súnà ló lè ó ní ṣe. gbogbo ohun èyí tí a bá ń fà. súnà ló lè padà ṣe. sọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ Ànábì. súnà ló lè ṣe. àṣírò Allah wa rasulahu. súnà ló lè ṣe. àṣírò láàní kábà fún Kùránì. súnà ló lè ṣe. wa rasulahu ní kábà súnà. súnà ló lè ṣe. apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. òṣìṣẹ́ Ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè ṣe. súnà àwọn àrólé alálùbáríkà. súnà ló lè tó bá jẹ́ ṣe. lódodo la fẹ́ ṣe sílámù. súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. Ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀. súnà ló ṣe lè wọ́n lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló ṣe wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. èyí tí a ń fà. súnà ló lè ṣe. kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ rí i pé ní ibi tí wọ́n bá ti ń kọ́ kíó tí wọ́n ń gbàwé ẹ̀rí tí ń tọwọ́ ìjọba jáde gẹ́gẹ́ bí àwọn àríwá tíra tí wọ́n ń kọ́ àwọn ọmọ tí wọ́n fi jáde thanawi àkídà sàríyà ni so ńlọmọ kọ́ kí lẹ́yìn fẹ́ kó ná ọkọ yẹn tó bá jáde nítorí ná ọkọ yẹn ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti máa gbàwé ẹ̀rí ti ìjọba tí gbogbo ilé kí ó ń fọ́ máa ń wé ẹ̀rí àmọ́ bóyá lẹ́yìn ọ̀rẹ́ wọn á ń kọ́ àwọn ọmọ ní tíra tòhídì tó lálàáfíà so ṣùgbọ́n àwọn náà àkídà sàríyà ni torí pé àwọn àfáà náà kẹ́kí làwọn náà kọ́ ìbá àkídà sàríyà náà ni iná làwọn náà kọ́ mọ́ síbẹ̀ yìí máa pe lọ́dọ̀ àwọn àṣàríyà àwọn sọ pé ogún ròyìn wà tá a fi rinlẹ̀ fọlọ́ ogún wà tá a lè jìnnà sọ́lọ́ ẹyọkan sì wà tọ́jọ́ pọ́tọ́ káfí ròyìn Ọlọ́run ó di mélòó ó di mọ́kànlélógójì lọ́ba tán a sì sọ pé orúkọ Ọlọ́run kò ló ń kà á jẹ́ pé àwọn ròyìn rẹ̀ náà kọ́ kò ló ń kà á tún wá sọ pé àwọn ròyìn rẹ̀ kan wà tó yẹ pé kò tara orúkọ jáde ó túmọ̀ sí pé àwọn ròyìn Ọlọ́run gan tún pọ̀ ju ọkọ̀ Ọlọ́run ta ní ò ló ń kà lọ so àmọ́ àṣàríyà 41 náà ni
41 ní gbogbo ìròyìn Ọlọ́run táwọn ń sọ ń parí wọ́n sọ fún ọ pé al-wujudu wal-qidamu wal-baqa'u àti mukhalafatullahi ta'ala lil-hawadith qiyamuhu bi nafsihi al-wahdaniyya al-qudratu al-iradatu al-ilmu wal-hayatu was-sam'u wal-basar kawnuhu qadiran muridan aliman hayyan sami'an basiran wa mutakalliman wọ́n wá mú àtòdìjẹ rẹ̀ wá 20 wọ́n sì tún sọ pé ẹyọkan wà òun náà ni pé gbogbo tó bá ṣe tó bá wọ Ọlọ́run àṣe tó bá wọ àmàṣe tó bá wọ àṣe tó bá wọ àmàṣe ó di 41 níta wọn sọ ń parí ojú bá lọ ahlu sunnati wal jamaa subhanallah babul asma'i was sifat nínú àwọn àbúwàbù tó fẹ̀ jù nínú ilmu tawhid ni ṣùgbọ́n gbogbo eléyìí àwọn pati àwọn tiẹ̀ sọ pé tá a bá tiẹ̀ sọ nípa àwọn àròyìn míì bí ọwọ́ Ọlọ́run bí ojú Ọlọ́run bí ẹsẹ̀ Ọlọ́run tó wà nù hadith Ànábì sallallahu alayhi wa sallam a lè túmọ̀ rẹ̀ pẹ̀lú àwọn túmọ̀ a yí túmọ̀ rẹ̀ padà àbí ká fi rọ̀ ká sọ pé Ọlọ́run ló mọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn Ash'ariyya rí wọ́n ní wa 'indana asma'uhu al-'azima كذا صفات ذاته قديمة واختير أن اسماه توقيفية كذا الصفات فاحفظ السمعية وكل نص أوهم التشبيه أوله أو فوض ورم تنزيها أنا gbogbo àyà kan gbogbo àdéhìí kan tọ́lọ́n bá fi ròyìn ara rẹ̀ àbánábì ló fi ròyìn Ọlọ́run tó bá ti fẹ́ mú tuma pé àfọlọ́n jọyàn wá yí tuma rẹ̀ padà àbí kó sọ pọlọ nìkan ló mọ̀ tuma rẹ̀ pẹ̀lú àníyàn pọ̀ nfọlọ́ ma bẹ́ẹ̀ làwọn Ash'ariyya máa ṣe torí di eléyìí Ash'ariyya yẹn wọ́n kó bá kí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà kó tàn ká ogun tala kọ̀kọ́ tọ̀ríkọ̀ ogun rẹ̀ ní kò mọ̀ pé tó bá yẹ pé tọ̀ríkọ̀ lọ́lọ́run fi rán Nabi Muhammad sallallahu alayhi wa sallam ntọ́ dájú ni pé wọ́n nìkan àtàwọn atẹ ọjọ́ ríra yín nìkan kọ́ lẹ́ẹ̀ máa ṣe gbogbo wa làbájọ wà ń bẹ̀ ọ wà ní jẹ́pọ̀ máa ṣe jù wá lọ torí sọláàtì tí gbogbo àjọ gbà pọ́ lọ́n fi rán Nabi sallallahu alayhi wa sallam àjọ ń ṣe àbá àjọ sí zakat ẹni tó lówó nu ayọ̀ àbí ọ̀yọ́ siyamu Ramadan gbogbo àlà ń retí rẹ̀ àbá retí rẹ̀ hajj gbogbo ẹni tó lọ́wọ́ bá bò láṣìírí nílò àbí ọ̀lọ́ sọ nítorí ẹ̀ ó túmọ̀ sí pé torí kọ̀tẹ́ ń ṣeun ẹ̀ ń tanra yín dànù ni ibi tó sì ti mọ̀ pé ń tanra yín dànù iná lórí pé Tìjàníyà ọ̀gbà ti Kọ̀dìríyà náà ọ̀gbà ti Tìjàníyà àwọn méjèèjì ọ̀gbà ti Ṣàdìlíyà náà ọ̀gbà ti wọn bẹ́ẹ̀ náà ni Rìfàíyà òun náà ọ̀gbà ti gbogbo wọn Nákṣàbàndíyà ńkọ́ Bàdàwíyà ńkọ́ gbogbo yàyà wọn ọ̀gbà tara wọn. nítorí pé àwọn ọmọ òpèsè fẹ́ sọ pé Ahmadu Rifai ó ju Ahmadu Tijani lọ ni Kadiri ó sọ pé sẹ́yìn rúkọ́ àwọn méjèèjì tó Abdul Qadir Jilani ni mo rò pé yé wa oníkálukú pẹ̀lú ìmáàmù tiẹ̀ gbogbo ẹ̀ lórí rọ́ torí tó bá yẹ pé Ọlọ́run bá fi rán ànábì bó ló ṣe wá di oríṣiríṣi bó ló ṣe jọ́tọ̀ọ̀tọ̀ tó yẹ pé ojúkójú ni Tijaniya fi wọ Kadiriya ojú burúkú ni Kọ̀dìríyà fi wo Tìjàníyà tẹ́ ẹ bá rí tí wọ́n papọ̀ tí wọ́n sì kan wọ́n ń bá ẹni tí ń ṣe súnà jà ní. tí wọ́n bá sì ti rí i pé àwọn borí àbí wọ́n borí àwọn oníkálukú ó tún lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ kó sí lọ́ọ́ mà pé kò sí tọ̀ríkọ̀ ẹnìkan tó lè jẹ́ pé borí ìtànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ok kí wọn lọ ṣe tọríkọ sí ọgbọ́n tó lọ sọ ni qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin sọ fún wọn pé lè lójú ọ̀nà mi àbí kí lóun pè tọríkọ ibójú ọ̀nà náà ni
ojú ọ̀nà tànàbì ni ẹ wá rìn sílọ́mà wípé gbogbo tọ̀ríkọ̀ tẹ̀ ń ṣe irọ́ burúkú òfútu fẹ́ tẹ ẹ̀rọ ẹ̀tànjẹ́ àti kárí mi wọ́n gbé tẹ̀síwá lọ́wọ́ báyìí wọ́n máa fa ẹ káàárọ̀ bàbá alága kékin ikọ́ òní sí ọtún owó oògùn sí irọ́ burúkú ẹ̀tànjẹ́ wọ́n lè fi ìṣẹ́jú kan àbọ̀ kó o ṣe rákà mẹ́jọ sọ̀láàtì àmọ́ wọ́n jókòó wákàtí lẹ́yìn wákàtí lórí pé àwọn ṣe wàdífà eléyìí tó sì túmọ̀ sí pé ẹni tí wọ́n ń wí nǹkan wọn ò máa túmọ̀ rẹ̀ wọ́n tún ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah nígbà tá à ń lu orí laago báyìí à ń lu laago báyìí ẹ kò bàbá ẹ dákun kí ni túmọ̀ la ilaha illallah ìwọ ọmọ túmọ̀ la ilaha illallah ẹ má náà ẹ sọ la ilaha kọ̀sọ́ba kan illallah àfọlùwà sọ àgbàdo ọgbà rárá ọkàn fásikò ṣòfò ibi tó ti lè má ọ náà nìkan patọ̀rí kọ́tì tó bá ti patọ̀rí kọ́ntì òye yọ là sí ọ lórí wàá ríran wàá mánà wàá kó nókun sọ́wọ́n pé àwọn ṣéwù yẹn wọ́n kàn mórí rẹ̀ má bẹ́ ni o ẹni a bá sì mórí rẹ̀ má bẹ́ làákà ìwọ̀n ìgbérí bẹ́ẹ̀ bá ṣe sí ọ ni torí àwọn ti sọ pé ọ̀gbọ́dọ̀ béèrè tẹ́lẹ̀ náà wọ́n lọ gbọ́dọ̀ béèrè ẹ dákun oyè wo ní bẹ́ẹ̀nu pé ṣéwù fẹ́ ha kẹlẹ́bẹ̀ mọ́lọ́fàyà pàdé kẹlẹ́bẹ̀ rẹ̀ àwọn á nítorí pé ẹ̀ ń wá àlùbáríkà sẹ́mi pé bàbá ń ga àlùbáríkà a'udhu billah akramakumullah ogun ẹlẹ́kejì Ash'ariyya òun náà ní kakọ́ tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a kakọ́ tawhid lọ́dọ̀ ahli sunnati wal jama'a àwọn tíra pọ̀lọ́ jára wọ́n pọ̀lọ́ jántìrẹrẹ gẹ́gẹ́ bí al-usulu thalatha kitabu tawhid al-aqidatu al-wasitiyya العقيدة الأسفهانية العقيدة الطحاوية العقيدة السافارينية àwọn tí wọ́n lọ jáǹtì rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn ló yẹ ká kọ́ nínú tawhid táàtì ma kí ni wọ Ọlọ́run lórí wa táàfì máa kọ́ bá sì pé nínú àwọn tíra àwọn Ash'ariyya tẹ́lẹ̀ fi ṣe sampo tẹ́fì ma kí ni n tà ń sọ wọn náà ni Ummul Barahin wọ́n pè ní Ummul Barahin li'timad al-mu'allif ala al-adillah al-aqliyya torí pé ẹni tó kọ tírà yẹn ọmọ lórí àwọn ẹ̀rí ọpọlọ lásán ni a fẹ́ sọ nípa Ọlọ́run ẹ̀rí rẹ̀ ọpọlọ lásán ni ó ti wá wá wọ́n wá sọ pé ní ìyá gbogbo ẹ̀rí ọpọlọ ní ìyá gbogbo ẹ̀rí ọmọ ọ̀dọ̀ gbogbo ẹ̀rí títún rí nítorí pé ńgbà tọpọlọ ọba ti tẹ̀lé kìtàbù ọ̀sùnà òfo lọ̀rọ̀ rẹ̀ padà máa já sí. àwọn akatira láti bẹ̀rẹ̀ dópin tíra tawhidi wọ́n pè ó kò sí nínú rẹ̀ pé u'budullaha wahda ẹ máa sin Ọlọ́run lónìí nìkan ẹ dákun tawhidi wo wà ní tòhídì wo là ń sọ ń parẹ́ kò sí nínú rẹ̀ pé ẹ̀sìn lọ́n ló nìkan à ń sì sọ tòhídì pé ẹ̀sọ́ lọ́n lọ́kàn nínú ìjọsìn bẹ́ẹ̀ làwọn tíra àwọn Ash'ariyya rí láti bẹ̀rẹ̀ dópin ẹ̀ ní rí pé wọ́n ní kẹ́ ẹ̀sìn lọ́n ló nìkan tòhídì rububiyya irú ìtàwọn Abu Jahal Abu Lahab táwọn náà gbàgbọ́ tí wọn ò fi jẹ́ mùsùlùmí tí Fíráúnà náà gbàgbọ́ tí ò fi jẹ́ mùsùlùmí Nàmúrúdù gbàgbọ́ kò jẹ́ mùsùlùmí irú rẹ̀ làwọn ni wọ́n tẹ́ bàtì kasọlọn lọ́kan pẹ̀lú kó ní ma dẹdà ẹ dákun ta ni jiyàn pẹlẹ wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah ọlọ́ni tó bá bí wọn léèrè pé ta ló dá wọn wọn ò bá fọlọ́n búra pọ́lọ́n ló dá wọn ọlọ́ni mo fọlọ́n búra pé wọ́n sọ pé mi mọ̀ dá wọn ókè tó bá jẹ́ báwọn ṣé nǹkan tọ́lọ́n wá ti torí rẹ̀ rán nàbí mi kì í ṣe nítorí ẹ̀
nítorí tawhidul ibada kẹsàn Ọlọ́run lọ́kan nínú ìjọsìn lọ́lọ́run fi rán Nabi sallallahu alayhi wa alihi wa sallam. tírà kan wà tí wọ́n ń pè ní Jawharatut Tawhid wọ́n bẹ ní tírà tó tóbi jù lọ́dọ̀ àwọn Asha'ira bó ṣe wá tóbi ń tó o bá kà ó rí oríṣiríṣi àwọn tí ò jọra wọn bẹ bó ṣe tóbi ń kò sínú rẹ̀ pé ẹ̀sìn lọ́n lò nìkan kò sínú rẹ̀ pé ẹ̀sìn lọ́n lò nìkan ṣé tawhid náà wà ní eléyìí ò lè jẹ́ tawhid tó nínú àwọn nǹkan tó tún fà á tó fi jẹ́ pé ìgbàgbọ́ òdodo tó yanrantí kò sí láwùjọ wa ọ̀nà àlàìmọ̀kan àwọn èèyàn ọmọ kí ni tawhid ìgbàgbọ́ tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n àwọn èèyàn ọmọ kò jẹ́ kí wọ́n tiẹ̀ lè ní. èèyàn oní ń ṣàlàyé rẹ̀ fún wa bó la ti gbọ́ rí ṣé bọ́wọ́ ẹnu gbà táwọn èèyàn ń ṣàlàyé rẹ̀ náà nìsí wọ́n máa ṣe ààyìn ni ṣé pé bá náà ṣé Islam ò tún gbà pé ká ṣé eléyìí ò tún dá gbogbo ẹ̀ náà ní ẹ dá nítorí pé ó bá wọn lójijì Islam tá à ń ti ń ṣe látijọ́ yìí kẹ́nìkan wá dé kó máa pọ̀ bọ́ léèyàn fún wa ẹ gbọ́rọ̀ nítorí pé àmọ́ kìí ṣe tuntun o bí Islam ṣe wà látijọ́ tó lọ́wọ́ bá ti fi ránṣẹ́ nu kọ́dà Abul Hasan al-Ash'ari tá a pè lẹ́ni tó dá madhabul Ash'ira sílẹ̀ bàbá yẹn padà kú òun bẹ́ẹ̀ àkídà alùsùnà ló náà kú sí ọkọ̀ tíra kan kó tó kú à ń pè ní al-Ibana fi usuli diyana gbogbo ń tó ti takò nígbà tó wà ní Ash'ariyya rẹ̀ torí pèlè mẹ́ta nìrìn tí bàbá rìn nù gbèsè ayé ọkọ̀ jẹ́ Mu'tazili ńgbọ̀ yóò di Ash'ari ní ìgbẹ̀yìn ayé rẹ̀ ó dọ̀kan nù ahli sunnati wal jama'a àwọn Ash'ira wọn takò pé bàbá yìí jẹ́ Mu'tazili rí kó tó di Ash'ari àmọ́ wọ́n takò pé ó kú ní Ash'ari ó di ahli sunna àbẹ́ gbọ́ ok kí ló dé tẹ́ ẹ̀ takò pé ó ti jẹ́ Mu'tazili rí tẹ́ ẹ̀ kàkwánu ẹ̀ wá ń takò ikọ́ padà di ahli sunna ó kú ní Ash'ariyya tọ́já sánú so eléyìí tí wọ́n bá tó rẹ́sì fún iná ni wọ́n tó lẹ́nu sọ̀rọ̀ yìí pé ó fijọ́ kan jẹ́ Mu'tazili rí ó padà filẹ̀ tọ́ba yìí pé gbà bẹ́ẹ̀ ajẹ́pọ̀ padà fi Ash'ariyya náà lẹ̀ ó di ọ̀kan nu ahlu sunna àwọn èyí sì sọlódò gbogbo níta máa ń ṣe láyé wọ́n kọ̀wé gbàtọ́ wa Mu'tazili ó níwèé ìgbà tó di Ash'ari òun lọ́ọ́ dalẹ̀ ó níwèé fún ìgbà tó tún padà sí madhhab ahlu sunnati wal jama'a ó tún kọ tíra tíra ń ṣe wá jóná ni tọ́ba jóná tọ̀dọ̀ rẹ ló jóná tọ̀dọ̀ tí wá wà ń bẹ̀ so eléyìí wọ́n ń pè ní al-Ibana fi usuli diyana àlàyé nípa kíní ìpìlẹ̀ ẹ̀sìn gan gbogbo tí wọ́n ń takò nínú Ash'ariyya tó jẹ́ àkídà ahli sunnati wal jamaa gbogbo ẹ̀ ló fi rinlẹ̀ ó tún sọ ń bẹ̀ gan pé ó wù mí kí n kú lórí àkídà ru imaamu Ahmad ibn Hanbal tó a dúpẹ́ fọlọ́ a sì máa ń pé ẹni tí wọ́n pè ní madhabu èèyàn ó ní tó bá ṣe kú èyí tí bàbá yẹn ṣe kú òun làkídà ahli sunnati wal jamaa tọ́ ńgbà tí èèyàn bá mọ nǹkan kò súnmọ́ kó lè tẹ̀lé lágbọn bí arọ gbogbo àwọn tó bá kọ́ kí ó tán sí mà táwọn náà ní àkídà tó dáa àwọn mọ́sálásí gbogbo ẹjẹ́ ni tí ó máa ṣèdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ẹ gbé ọ̀kan kalẹ̀ nínú tírà àkídà lọ́dọ̀ ahli sunnati wal jamaa kẹ́ ẹ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pàápàá jùlọ àwọn èèyàn táwọn ọ̀kọ́ kéwòn pírọ́blẹ̀mù ọ̀pọ̀ tọ́mátì rẹ̀ ní ṣàlàyé rẹ̀ fún wa ṣé ìsìláàmù náà ní ìsìláàmù ni àwọn ṣetán láti gbà àwọn ẹni tẹ́ bá wàhálà pàdé lọ́dọ̀ wọn àwọn náà làwọn tán pera wọn láàfáà táwọn láwọn kọ́ kéwò àwọn ní òní fẹ́ sọtọ wọn lẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ torí pé táwọn bá gbọ́ àkídà alùsùnà tẹ́ ń sọyún ókè ní tẹ́ fẹ́ fi yá àwọn ni pé àwọn bàbá àwọn ní ìsìn wọn ò kú lórí àkídà tó dáa àwọn àfa àwọn wọn ò kú lórí àkídà tó dáa láíláí àlè gbà wàhálà táwọn eléyìí wà sẹ́sì mọ̀ pé àwọn náà àwọn èèyàn tí ò mọ nǹkan kan làwọn náà ń dù láti mú ẹ̀yin náà tẹ́ wá lákìdá tó dáa ẹ̀yin náà máa du àwọn èèyàn ẹ fà àwọn eléyìí lẹ̀ igi gbígbẹ làwọn igi gbígbẹ ò ṣe lọ
àwọn èèyàn tó pé táwọn bá ti gbàlàyé ẹ̀sìn àwọn ṣetán láti tẹ̀lé àwọn ní kẹ́ ẹ̀ jà fún kí gbogbo ó lè bá àjọ sóríire àwọn tágídí ọ̀dà láàmú ìfẹ́ náà bá tiwọn jẹ́ àwọn eléyìí ni kí ẹ máa pè torí pé ọjọ́ kan ń bọ̀ tó bá ipá wa náà bá rí àlàyé àkídà tó dáa ṣe dáadáa àwọn alágídí àwọn ń fẹ́ ẹnu tí ò fẹ́ tẹ̀lé òun ẹ rí i pé tọwọ́ wọn náà padà jábọ́njọ́ kan ìgbà táwọn náà bá rí i pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ọ̀gbọ́ tàwọn má wọn ò ṣe ń táwọn ń ṣe má kí lọ́ba àlú náà ṣe ju kó nà ọmọ jíjó irú ètò ara àlú ń jó torí pé tọba kọ̀ láti jẹ ọ́ dára rẹ rí torí ẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ lónìí ó kù sọ́wọ́ ẹ̀yin tẹ́ kọ́ kí ó tẹ́ẹ̀sì kọ́ àkídà tó dáa ẹ̀yin ni kẹ́ ẹ máa ṣàlàyé fáwọn èèyàn ẹ gbé tírà kalẹ̀ má sọ lórí tó fi alùmọ̀ sọ̀sọ́kùsọ níjẹ́ òsínú àkídà ó tún kìbọ̀ náà àkídà tírà tó fi lẹ̀ ni wọ́n máa ṣàlàyé ẹ̀jẹ̀ ni tí wọ́n máa kọ́ àwọn èèyàn látòrí ní tó kéré tẹ́ẹ̀fì dórí ètò ga mẹ́jọ jẹ́ pé tírà tó ga bàjẹ́ iná lọ gbé wá tí wọn náà máa tí wọ́n sọ ń bò mí kọ́kàn máa wíwí kúwì tírà kékeré al-usulu thalatha ẹni ká fi bẹ̀rẹ̀ ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn èèyàn máa gbọ́ wọ́n máa béèrè wọ́n máa gbọ́ wọ́n máa béèrè àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ wọ́n máa dì í mú ẹ rí pé ẹ̀sìn á máa jọ ẹni tí ń ṣẹbọ mẹ́sìn ẹni tí ń ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní pátì díẹ̀díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pátì díẹ̀díẹ̀ tọ́lọ́run bá ti wá ní kí wọ́n gbọ́ yé ẹni tí ó yí wọn padà ó múra o so eléyìí pàtàkì púpọ̀ pípé ká mú má nǹkan tá à ń bá ń ṣe nínú àwọn nǹkan tó tún fà táwọn èèyàn fi jìnnà sí ìgbàgbọ́ tó yanrantí òun náà ni jíjàjàngbìlà fáwọn bàbá àtàwọn àfa àtọkọ wọn kí ó ẹni tó yẹ pé bàbá rẹ̀ òun ló ti fi ọ̀nà hàn pé àkídà ni bí a máa jó nǹkan a máa lé aláǹgbá kádùgbò so a lè kọ́ ká mú a lè hàn ká rí málẹ̀ a lè jí pè a lè pè ká tó sùn so ẹ̀yin wá dé nìsín ẹ̀yin wá sọ pé gbogbo nǹkan ọ̀dá ìlànà ní ẹ̀sìn ní ṣé ìsìn ní nǹkan tó jẹ́ pé kò dáa ní àbíbá kò fi dọ́kan darí ok ó fẹ́ sọ pé àwọn bàbá wa àwọn àfa wa gbogbo wọn sì wá lọ́nà ni ìwọ náà ní kò gbọ́ yìí tó bá padà result sí pé wọ́n sì yín lọ́nà náà ni sìnà àpèkọ̀ sọ́nà bẹ́ẹ̀ torí pé ẹnìkan ò sí tó lè wá sọ fún apá àwọn bàbá wa wọ́n fọ́jú ok tí ó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ń jọ gbèǹde bàbá rẹ̀ wọ́ná wọ́n á fi wọ́ sí àlìjánà ṣé o lè reject àlìjánà tiẹ̀ fún iná bàbá rẹ̀ wọn kálu ọ àti pọ ọmọ bàbá kan ọ̀rọ̀ a máa lọ tiẹ̀ tààràtà kọdọ ní wẹ̀yìn fọmọdé pé tó yẹn bá wẹ̀yìn èèyàn dáràn ok dáàdi rẹ máa wà níbí báyìí ok eya so so eléyìí túmọ̀ sí pé ìjàjàngbìlà fáwọn bàbá wọn ní ọjọ́ pọ̀lọpọ̀ ọmọ náà sẹ́yìn máa pé tó sàwọn kèfèrí náà nù inna wajadna aba'ana ala ummah wa inna ala atharihim muqtadun orí bákan la bá àwọn bàbá wa orí pa àwọn láàmà tọ̀ àwọn èèyàn fẹ́ gbà pé bàbá àwọn àbólùkọ́ àwọn ó sì ṣe àwọn èèyàn fẹ́ gbà láéláé eléyìí máa ń kọ dínà kún ọmọnà ọmọ ń kọ dínà kún ọsẹ Islam torí di eléyìí ogún rẹ̀ òun náà ní ká mọ̀ pé àwọn bàbá wa o dáadáa tí wọ́n ṣe sí wa ọ̀gá púpọ̀ látàrí bíbí tí wọ́n bí wa ṣùgbọ́n tí bàbá kan bá ti jẹ́ pé kọ́ mànà orí ìsìnà lọ́ba wà èmi ní tìtorí tí bàbá kan kì í lọ wọná nítorí pọ́lọ́ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá la ya'lamuna shay'an wa la yahtadun wọn ò mọ nǹkan kan wọn ò sì sí lórí ọ̀nà sẹ́ni tí ọ̀ma dò tí ò sí lórí ọ̀nà lèmi àwọn agbètì ẹ̀ hárí àwa náà sì mà dáadáa fi tá a bá fẹ́ ṣàbòsí bàbá wa ń gbà mí wọn mọ ọmọ kankan kọ alif so bàbá sì sọ pé n táwọn ṣe kú ni ìwọ náà lọkàn gbé ti bàbá olódò yìí hárí lọ sọ pé n tí bàbá rẹ ṣe kú ni ìwọ ṣe bàbá wo
bàbá wo níjó sọ mí tó lórí ibú tí bàbá mi ò bá ti kú máa gbìyànjú pẹ̀lú wọn ni bàbá òdodo ni o eléyìí tá à ń ṣe yí báyìí ó láàyè nítòsí fa tó fà á nì so tó bá sùn di lọ àbá mi níta sọ lánàá ibi tá a fọ̀rọ̀ ti sí ibi tá a roko sí náà láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ fi kọ́ wa èèyàn bá mọ òdodo èèyàn gbọ́dọ̀ tún máa rìn nóòkùn pẹ̀lú ògo Ọlọ́run tó bá máa sọ bàbá rẹ̀ ó padà gbà Ọlọ́run á ti kádàrá pé bàbá tiẹ̀ kú ìwọ gan ò tí ì ríran ẹ̀yìn ìgbà tó wá ríran ó wá sọ pé nóòkùn lọ́ọ́ máa rìn Ọlọ́run dákun má bà tiwa jẹ́ eléyìí jẹba àwọn bákan náà nínú tó tún fà ó náà ní ìfẹ́ àwa là ń bẹ́ńbẹ́ ìfẹ́ àwa là ń bẹ́ńbẹ́ òun kì í jẹ́ kéèyàn ródòdó kó dì í mú ìdí tọ́pọ̀lọpọ̀ fi takò àkídà tó dànù àwọn dàbí àwọn káfìrì ni ẹ rí i pé tá a máa ń sọ̀rọ̀ Islam tí káfìrì bá gbọ́ nǹkan máa pé káì ọ̀rọ̀ tó ń sọ yóò lè jẹ́ nǹkan mi àfòdodo ok kí wọn ló dé tí ẹ ní gba Islam kí lára yóò sọ kí lára yóò sọ ìlọ́fà tọ́pọ̀lọpọ̀ fi ṣe Islam ọ̀kan ní ọwọ́ àmì wa ó ní òun gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń ṣe lórí rédíò òun á pé kí wọ́n mọ̀ ń lọ bá eléyìí lọ́ba dé wọ́n á jọ ma 80-something years ó tún ti jẹ́ retired soldier ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n bá ń gbé dọ́sìn mílíkì wá ó jẹ́ ní Ramadan mo ní kí ni kí n fi ṣe òun kùn yín ni àwọn ń gbádùn yín mo ní láì ṣe tíì ó ní torí òdodo tó ń gbọ́ yín mo ní ẹ bá ṣe Islam ó ní àfa mo ti mọ̀ pé tí mo bá wá irú rẹ̀ ó bẹnu tẹ́ bá ń sọ ẹ dákun ẹ mẹ́jẹ àṣì fáìlì yẹn mo ní kí ló dé àṣìṣí lọ́ọ́ ẹ̀kọ́ wa. àríkè ṣé pé gbogbo nǹkan ṣe ọ̀dà eléyìí ọ̀dà eléyìí bọ́ọ̀ pa kí ní dáre ẹ pa torí pé tí ọba fi lè tẹ̀ lódodo ipò ọ̀bọ̀ ọmọ lọ lójú tiẹ̀ àwọn èèyàn títí ń bá bàrà rẹ̀ wọ́n fojú kéré rẹ̀ lójú tiẹ̀ kò mọ̀ pé Ọlọ́run ó fi gbé òun ga ju ti tẹ́lẹ̀ lọ ni kí ẹ̀yin èèyàn àṣé gbogbo níta ń pariwo fún yín àṣé kò sí sọ̀nà ìgbàgbọ́ òdodo tó dáa ní kódà Ọlọ́run ló kọ pé kí n má ti kú kó tó dòní onímọ̀gbọ́ ẹ dákun kí ló dínkù fún ọ kò dín nǹkan kan kù fún ọ wàláhì torí pé ar-ruju'u ila al-haqqi fadila àṣẹ lọ́la ni kéèyàn padà sídìí òdodo téèyàn mọ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run á fi hàn yàn kọ́ lọ sídìí òdodo sórí gbogbo ẹni tí ń fojú di ọ tẹ́lẹ̀ wàláhì wọ́n tún gbé ọ̀gá ni gbogbo èèyàn tí wọ́n ń wò ó pé gbogbo nítorí bá ti wí labẹ́gẹ́ kò sí nǹkan mi lẹ́yìn rẹ̀ wọ́n kọ́kọ́ gbọ́ lọ́n gbọ́ pé àṣeyàn lè gàǹgà kó góńgò kó tún ṣàṣìṣe so wọn ò ní tara rẹ̀ sẹ́lọ̀ ma so ìfẹ́ ká mọ́ kú ò nípò tó ga ká máa pé gbogbo níta bá wí àti rọ́ọ̀fù àti sọkúsọ tá à ń sọ kásápò náà lọ́nà kìí jẹ́ káwọn èèyàn fẹ́ gba òdodo wọn ò ní gba ìgbàgbọ́ tó dáa wọn ò ní gba ìgbàgbọ́ tó dáa ogun eléyìí oníkọ́ mọ̀ pé ẹni tọ́lọ́wọ́n bá gbé ga kò lè ga má wò ó pé àwọn èèyàn tí ọ̀dà kan mà wọ́n ń hélè ẹ̀ wọ́n ń ṣe kò sọ́ọ́dì nǹkan kan torí tí màálù náà bá ga tí kí ẹ̀yìn rẹ̀ tó bá ṣe gọ́ngọ́ ní kára àwọn èèyàn náà máa ṣe fún màálù àbí wọ́n máa ń ṣe so bẹ́ẹ̀ náà lè yàn so ó lè jẹ́ pé òfútù fẹ́ tẹ̀ lásán kan ni ọ́ sẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn burú bàjẹ́ wọ́n kàn máa ga ọ ni wọ́n máa fàtẹ́gùn rọ sí ọlá torí kọ́ ọ má bàa blast wọn so oúnjẹ tó lọ́n bá tu ọ fún ẹ àwọn náà nǹkan tẹ̀lé kọ́ má sọ́dọ̀ ẹ lẹ́nu ni ọlọ́run àdúpẹ́ fún ọ tó tiẹ̀ tú fún ẹgbọ́rọ̀ so torí wọn ò ní sòdodo fún ọ so eléyìí túmọ̀ sí pé máa pa àwọn èèyàn ń tàn jẹ ni o padà sídìí àkídà tó dáa tọ́ àti máa sọ pé àwa ní agbára kan tó ju ti gbogbo yín lọ a sì lè sọ fọlọ́n kó ṣe bẹ́ẹ̀ tó ra ní àwọn kúnfàyà kún rẹ̀ lọ́wọ́ kéje káwọn èèyàn kan wọ́n fẹ́ fi ìgbàgbọ́ tí ọ̀dà lẹ̀ so wọ́n fẹ́ fi hàn yín ipò ńlọ́gùn òun sì ní àwọn nǹkan ìyàlẹ́nu lọ́wọ́ ẹ dákun eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tó dáa sáfù wo ni wọ́n jọ wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ wà
sẹ́mi pé gbogbo oògùn òfò tó ń kó ká gbogbo àwọn oògùn ránù tó nílé gbogbo ẹ̀ lọ́padà pàtì téèyàn bá ti jẹ́ pé èèyàn bá ti ní àkídà tó dáa gbogbo ẹ̀ lèèyàn padà pàtì bí kéèyàn lọ kéwòn ni èèyàn lọ kéwòn bí tó ṣe pé àfáàn fún yàn nákàlì láti gbàdégbà èèyàn náà tí wọ́n kó nákàlì yẹn jọ kàkà kéèyàn owó kọ́ máa ra tíra nákàlì lè yàn kó jọ so nákàlì yẹn ti wá pọ̀ ó ti kún apáti ọlọ́run ẹlẹ́dàá wá fọ́nà ma padà wá rí i káì kò sọ́nà nu gbogbo nǹkan yìí ọba kó gbogbo nǹkan o kí ni ó ṣe sí yóò lọ kó dànù ni yóò jóná ni so nítorí pé ó ti mọ̀ pé pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó dáa yìí gbogbo nǹkan yóò lè ṣẹ́kù lọ́dọ̀ ẹlòmíràn máa pín sáàsì máa gbáyé má sẹ́yìn ò ní kú dànù ẹni ká mọ́ sóògùn bó la ṣe wá fẹ́ gbélé ayé à ń sóògùn kankan ṣe wá ẹtún wá ní ká mọ́ sóògùn má so òun ò ṣetán láti kó tiẹ̀ dànù toró ti gbàgbọ́ pé tóun bá ti dànù òun náà tán so torí di eléyìí kò ní tẹ̀ lákìdá tó dáa o kò ní tẹ̀ lákìdá tó dáa ìbẹ̀rù ọlọ́run kan náà ló gbọ́ dánilẹ́kọ̀ọ́ ó sì ru gbogbo nákẹ́lì tó níwá láti lù wọn ó gbé lọ́nu sakasaka báyìí lọ́wọ́ irú bíi Ghana must go lọ́wọ́ sọ pé bàbá òun ni mo ní kíni kí n fi ṣe ó ní àwọn nákẹ́lì òun àìsàn àárẹ̀ mi ló nákẹ́lì ó ní mo ń fẹ́ kẹ́ kọjá pé bí bàjẹ́ ọwọ́ yín ló ti wáyé ni sọ́wọ́ mi ló fi kọ́ ni ó ní torí kíní yóò ní bó ń lọ lé o ìwọ ló gbé wá tọba sì mọ̀ pọ̀ fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ nígbà tí ní kíní yóò dá kò dá náà ni òun sì òkè ìlú yín ló ti bàjẹ́ kò nídìí kó gbé wá bì sẹ́rí bí tẹ́mi ti ń sọ lẹ́yìn wọ́n kàn ló ń fẹ́ jáde bá gbé Ghana must go yẹn kalẹ̀ ló bá lọ pọnmi sínú bọ́kẹ́tì ló bá gbé bọ́kẹ́tì wọlé ló bá bẹ̀rẹ̀ sí ní kó tìranda sínú omi kí ló ń ṣe ó ní bàbá ẹbẹ́ yìí náà lẹ́ ní ká má jóná torí tá a bá jóná ó lè jẹ́ pé gbà náà ni ọ́ dáhùn so àló ń fẹ́ báyé kíní jẹun fẹ́ bàjẹ́ náà ni wàláhì ló bá kó do mi kíní ẹ̀ bá ń yòrò ó ní ẹ dákun bàbá mo ń fẹ́ kó jẹ́ pọ́wọ́ yín lẹ fi gbé tẹ̀ dání mo lọ́wọ́ mi ti jẹ́ ìwọ náà ní bó ṣe mo mí dà sí ọ máa dànù àmọ́ bá ti ń dànù tó máa yá wẹ́lẹ́wẹ́lẹ́ òun ọ̀fẹ́ kọ́ wọn kan yọ ọ̀kan náà ni máa yá wẹ́lẹ́wẹ́lẹ́ wàláhì bó ṣe lọ yánu tó yá tó yọ ó sì dànù lẹ́yìn rẹ̀ subhanallah ọlọ́run gbàdúrà rẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ń bẹ lọ́kàn náà universities ní Saudi tí ń study so aláàánú lọ́lọ́ tẹ bá pa nǹkan kan tí ń torí tọ́lọ́ ọlọ́run ṣetán láti fi ń tọ́ dájú rọ́pò fún yín tó bá jẹ́ pé gidi ní ọmọ bá ká pé àfààní mi mọ̀ máa kí ó kíní kan ẹnìkan ò lè sọ kankan fún mi so ẹ dákun sí ọ pàtì kò ní pàtì láéláé bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tó ṣe sábàbí òun náà ní pé kọ́tà ń kọ́ àwọn ọmọ gan kò dáa torí àwọn ẹ̀kọ́ yẹn náà àwọn náà ṣe àkójọpọ̀ tó túmọ̀ sí pàǹsí àwọn ọmọ lọ́nà nítorí pé àwọn àkídà tó wà ń bẹ̀ bóyá tẹ̀fsírì là ń kọ́ ma àkídà tán fi túmọ̀ rẹ̀ nígbà míì kò dáa bóyá tòhídì la là ń kọ́ ma kì í ṣe tòhídì tó lálàáfíà gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó kúnra wọn kákìídà tí ọ̀dà fi pọ̀ láwùjọ wa ọ̀nà tá a fi yanjú eléyìí ó náà ní ká wá àwọn al-manahiju dirasiyya eléyìí tó lálàáfíà ní tá a máa kọ́ ma tá a bá wá ní tírà tó lálàáfíà ká lólùkọ́ tó náà gbádùn nítorí tírà dáa lásán kò tó ntólùkọ́ bá fẹ́ rọ sọ́mọ lórí lára tírà yòówù tẹ́ bá fi lélẹ̀ ọ̀rọ̀rùn nítorí tó bá ń ka àkídà tó dáa ọmọ akẹ́ ẹ̀túngbọ́n tó sọ ń bí o ara ń tà ń wínú o àwọn àkídà burúkú tó ní akọyin yóò tún máa fẹnu bàjẹ́ ó lè lákìdá wàhábíyà àwọn ọmọ tí ń jẹ́ wàhábíyà àmọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ tí ń jẹ́ àṣàríyà àmọ́ tí ń jẹ́ màtúrídíyà àmọ́ tí ń jẹ́ mọ̀tẹ́zílà àmọ́ tí ń jẹ́ khawarij àmọ́ tí ń jẹ́ jahmiya àmọ́ tí ń jẹ́ kọ̀dàríyà àmọ́ tí ń jẹ́ jabiriya àmọ́ pé àkídà kan wàhábíyà wàláì kò sí torí Muhammad ibn Abdul Wahhab àlàyé tawhidi ló ṣe lórí ọlọ́nsọ ànábì sọ àmọ́ sẹ́yìn mọ́ pọ́tẹ́ ẹni kì í kódù ọ̀yà sọ ẹni tá à ń kórira
ó tún á lọ́ọ́ fi epo para oní gbogbo ní tàǹsí ọ̀dà kò sì dáa náà ni torí ní tí ọ̀dà kí ló kọ rẹ̀ kò dáa náà ni. ńgbà tẹ́nìkan sọ pé gbogbo ẹ̀ náà lọ́dà kò burú tọ́ ọ bá yàgbẹ́ tán kọ́ fọ́ọ̀mù bí ẹ̀kọ́ ṣé gbogbo nǹkan lọ́dà oníbi tìgbẹ́kọ̀ àwa náà ń sọ kọ́ ọmọ títẹ̀ lákìdá tó jọ wọ jahannam eyín ṣe burú ẹ fà àwọn èèyàn lẹ̀ ọlọ́run ló lẹ́sìn ọlọ́run ní káwọn kọ́ máa ṣàlàyé eléyìí jẹ́ bó ṣe jẹ́ nínú tó tún fà táwọn èèyàn fi ṣìnà onáàlà àdádálẹ̀ ti pọ̀ tá a bá fẹ́ kálẹ́kọ̀ọ́ ìlàsàn irú àwọn àdádálẹ̀ tó wà á ṣe volumes kálukú sì ń wò pé àwọn alùsùnà sẹ́ẹ̀rẹ́ nìkan tí ń sàdádálẹ̀ tó pera rẹ̀ ní alùbídàrí kò sí oníkálukú ó tún máa wò pé ẹ̀fẹ̀ tó bá tẹ̀ lọ́nà tiwa yìí illal ladhina amanu wa amilu salihat àbá musa àwọn ọlọ́run bá wí pé wà á amilu salihat àwa nu kálukú yóò máa pèrèrè mára rẹ̀ nígbà tó sì jẹ́ pásì ìbàjẹ́ ni bídíà yẹn ti pọ̀ jù ókè wọ́n sì ní ẹ̀tù kò fẹ́ràn sáná gẹ́gẹ́ bí ọmọ olè kò ti ṣe fẹ́ràn ọmọ ọdẹ bídíà kan ò sí tí ó fẹ́ ti súnà wọ́n á kórìíra rẹ̀ ní bàjẹ́bàjẹ́ torí ẹ̀ tí alùsùnà kan bá ti yọ wọ́n ti kọ́kọ́ máa wo ṣòkòtò wọ́n ní àníṣin afẹ́ gbọ́ ọ̀rọ̀ sí ti lẹ́nu àwọn ṣéwù wa bí wọ́n ṣe ń bọ̀ àwọn fídíò tí mo kọ́ máa wo ṣòkòtò rẹ pé ṣéwù yín wò bó ṣe wọ́n ti wá pé nǹkan ọjà bọ́ àwọn tí máa búyàn báwo wọ́n ní panu mọ́kẹ́sí ọmọ wọ̀ ọbẹ̀ oní wọ́n ń bú ọ nítorí tọ́lọ̀ sẹ́mi kan fẹ́ràn rẹ ní pa ẹnu má kí sinsin ọmọ wọ̀ ọbẹ̀ ṣé ìbúnu wọ́n á ní ń bá bàbá wípé kí bàbá panu má torí bàbá lọ lẹ́nu ẹ̀ kó jẹ́ sí ọwọ́ ọbẹ̀ mọ́nà torí di eléyìí bídíà ti pọ̀ jù tí bídíà bá sì ti pọ̀ jù àwọn èèyàn ní fẹ́ tẹ̀lé sunna wọn à ní fẹ́ tẹ̀lé àkídà tó dáa nígbà tí bídíà ti pọ̀ jù ogun rẹ̀ ní ká pa bídíà tì ká tẹ̀lé sunna nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ dákun ẹni tí máa ń bá nàbí sọ̀tà kó gbọ́wọ́ kè kí ni túmọ̀ pé mi ń fẹ́ràn sunna tèmi bídíà náà mọ̀ á sí ó pa àyàn lọ́kàn jẹ́ náà anabi tọ́lọ̀ ń fẹ́ sìn rán èmi sọ pé ń fẹ́ràn rẹ̀ ntọ́ tako lànà rẹ̀ máa ṣe kú eléyàn túmọ̀ sí pé èèyàn ò fẹ́ràn ara rẹ̀ ẹ sì mọ̀ pé tó bá yẹ láà fẹ́ràn Ọlọ́run afẹ́ràn anabi sallallahu alayhi wa sallam orí ara wa ló yẹ ká tún á fẹ́ràn jù nínú pa afẹ́ràn orí ara wa ni pé kálukú ò ní fẹ́ tí ó bíyà fún bídíà sì bíyà fún yàn kí wọn á ló dé tó fún wa jẹ́ pé bídíà ńlá ara gbálé a tún máa sọ pé tó wá pé bàbá rẹ ló bá lálẹ́ jẹ́nu mi ọ̀fẹ́ àbá ó ti le jù ẹ̀yin kan má fi ẹ má fa aburú pàdé aburú torí pé gbogbo ẹni tá à ń pè sí dáadáa ti ń bínú gbogbo ẹni tá à ń pè sí dáadáa ti ń bú èbú nítorí dájú ni pé kò má dáadáa ní dáadáa ni tó bá má dáadáa wàhálà òun là kọ́kọ́ ẹni tí ọkọ̀ wa dì máa ń pẹ́ asọ̀rọ̀ ẹ̀ wà ní ọ àwọn à ń bẹ̀rù kó má jẹ́ pé jọ́ gbẹ̀ndà kìyàmà ló tó gbà bẹ́ẹ̀ sẹ́mi pé tí ó ṣẹlẹ̀ ń jọ́ gbẹ̀ndẹ̀ nù wọ́n lọ́nbó ńlágbájá wa nínú àwọn tí ń pè wá lọ sídìí dáadáa wọn á mú dé níbo lẹ́yìn wà báyìí alìjánná ni ẹ̀yin ń kọ́ iná ni àṣírà wà wá tẹ̀ ń pariwo láyé tẹ̀ ń wíwọn káti mà ká gbọ́ subhanallah níbo wá lẹ́yìn ó ti lọ ṣàtúnṣe má ó ti bọ́ ni so ẹ jẹ́ ká ronú dáadáa jàmáà tí wọ́n bá ń tàn wá ká má tàn ra wa gbogbo oníkálukú tẹ́ rí láyé yìí ohunkóhun ó lè jọ pa wá pọ̀ oníjà lákọ̀ọ́kọ́ dànjọ́ gbèǹdè ìgbà tá a dóńjà pẹ̀lú bàbá wa a dóńjà pẹ̀lú àwọn ìyá wa a dóńjà pẹ̀lú àwọn ọmọ ìyá wa a dóníjà pẹ̀lú àwọn ọ̀gá àwọn àfáà wa lọ́nà wo nítorí pé Ọlọ́run kó gbogbo wa dìde Ọlọ́run fi yí ọ̀pọ̀ ṣe bàbá rẹ̀ wọ́n mú nínú ládàá tiẹ̀ wọ́n fún bàbá rẹ̀ Ọlọ́run fi hàn bàbá rẹ̀ pọ̀ sí ọmọ rẹ̀ wọ́n mú nínú ládàá bàbá wọ́n fọmọ sẹ́wọ̀n kó ń jánu Ọlọ́run fi hàn pọ̀ sí ìyàwó rẹ̀ I love you
wọ́n mú ládàá tiẹ̀ wọ́n kó fún ìyàwó rẹ̀, wọ́n fi hàn ìyàwó pò náà sí ọ, wọ́n mú ládàá tiẹ̀ náà wọ́n kó fún wọn náà. ọmọ sí bàbá, bàbá sí ìyàwó, ìyàwó sọ́kọ, ọmọ àyà sọmọ ìyá wa ń kọ́, ọmọ akéwù sáfà, ọmọ ẹ̀kọ́ṣẹ́ sọ́gà rẹ̀. ayé ìyá lè máa rẹ́rìn ṣùgbọ́n jà láàdì ń jọ gbẹ̀ndàlùkìyàmà nítorí yóò padà hàn pa fìbí ká ṣẹra wa. sísẹ̀ tá a wá ṣẹra wa à ní lọ láì jẹ́ kí wọ́n gbẹ̀san kálukú fún ẹnì kejì. sọ ẹ já gbìyànjú jàmá láti bọ́ lọ́wọ́ àdádálẹ̀ tí ibà tẹni jẹ́. bákan náà pínpín tá a pín yẹlẹyẹlẹ kì í jẹ́ káwọn èèyàn gba ìgbàgbọ́ òdodo tó dáa gbọ́. wọ́n sọ pé ṣé káwọn wá fi tiwa lẹ̀ káwọn wá darapọ̀ mọ́yìn ni ẹ̀sìn bí wọ́n yẹ gbẹ́ là ń ṣe. wọ́n mọ̀ pé náà lakum dinukum waliyadi lè fi tiwa lẹ̀. ẹ̀rẹ́ lomi inú mẹ́mbà wọn sọ pé kàkà káwa fi tiwa lẹ̀ ká lọ tẹ̀lé tiwọn ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ nítorí tẹ́ bá ti sọ ẹ̀sìn dẹ́gbẹ́ ní ti máa ṣẹlẹ̀ nù. ẹ̀rí gbogbo ẹgbẹ́ nìsín àwọn náà ń gbódòdó ṣùgbọ́n kí ló dé tí wọ́n fi tẹ̀lé? torí tá a bá tẹ̀lé ti yín ẹgbẹ́ wọ́n parẹ́, kẹgbẹ́ ó sì parẹ́ lójú tiwa àpadà sí ibu ni àní ntí ó jọ ṣẹlẹ̀ àní farama. torí ẹ̀ ló ṣe jẹ́ pé Islam ní ẹja ṣe kì í ṣẹgbẹ́, nítorí tó bá ti jẹ́ pẹ́gbẹ́ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ti ṣe máa tẹ òdodo lójúmọ́ lẹ́ni tẹ̀ ní tẹ̀lé, nítorí tẹ́ ẹ bá tẹ̀ lódodo ẹgbẹ́ ọ̀fọ̀ àwọn ò sì ní fẹ́ kẹ́ ẹ ṣe tí ó mú ẹgbẹ́ fọ́. so ìdínú Islam 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 kì í ṣẹgbẹ́, má mójútó ẹgbẹ́ torí pé ẹgbẹ́ gan kì í jẹ́ káwọn èèyàn dìgbàgbọ́ òdodo tó dáa mú. ideologies tí wọ́n là kalẹ̀ lẹ gbọ́dọ̀ máa tẹ̀lé. ideology wọn bá takùtà Ọlọ́run kò bá takùtà Ànábì wọn ni níbo la ti mú ṣebí inú kìtàbù wa sunna náà ni tí ó sì jẹ́ má kìtàbù wa sunna. so eléyìí nínú àwọn nǹkan tó lè jẹ́ kí a bọ́ lọ́wọ́ ká má ní ìgbàgbọ́ òdodo tó yanrantí nù. bákan náà nínú àwọn sábàbí òun náà ní ìtayọ ẹnu àlà, ká gbé àwọn èèyàn kan tayọ ẹnu àlà. ntẹ́ni tá a gbé tayọ ẹnu àlà bá ń ṣe làwa náà máa ṣe o. a sì ní fẹ́ gbọ́ kẹ́nìkan sọ pé bàbá òun ó ṣìnà, tó bá jẹ́ pé ṣìnà ni bàbá bá ń ṣe làwa náà ṣe kú, kí bàbá wọ̀ náà àwa náà wọ̀. wọ́n rò pé náà bíi náà gáàsì ni wọ́n mọ̀ pé náà tọ́lọ̀ ń kọjá àbí kí a fò. torí bó ṣe gbé èèyàn yún kọjá àlà rẹ̀ yóò mọ akíkọ́ máa wọ àwọn nsọ́nbi kíbi tó bá wù ọtí àwọn lọ́rùn. so eléyìí náà ṣe sábàbí òótọ́ pọ̀lọpọ̀ fi jìnnà sí gbàgbọ́ tó dáa. àwọn oníwèé ìròyìn kò bá jẹ́ tí wọ́n ń kọ àbí tí wọ́n ń sọ̀rọ̀ ńbẹ̀ lásán tí wọ́n gbé sí, àbáwọn amóhùnmáwòrán àbáwọn social medias, àwọn náà jẹ́ bàbá ńlá sábàbí láti ba ìgbàgbọ́ òdodo tó dáa jẹ́. torí lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ àwọn tó ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà ìsọkúsọ náà máa ń sọ, wọ́n máa bẹnu àtẹ́lù wọn, wọ́n lè pa àwọn fanatics, fundamentalist, terrorist, bó sì jẹ́ Yorùbá ni àwọn tó gba wèrè mẹ́sìn, àwọn alákatakítí, àwọn abisokoto péńpé. A'udhu billahi minash shaitani rajim. ntí yẹn bá ń gbọ́ ẹ máa ń lapa, tí wọ́n bá ń ba nǹkan kan jẹ́ èèyàn fẹ́ máa gbéra rẹ̀ jìnnà sí nǹkan náà yàtọ̀ sí ìtàn máa ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa. ẹni tí sì ń bẹnu àtẹ́lù gbàgbọ́ òdodo tó lálàáfíà ó ní aim, òun náà ní pé ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ṣe ẹ má sùnmọ́, ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe rádaràda tá à ń ṣe lọ, ẹ má gba ìgbàgbọ́ tó dáa gbọ́. ẹ sì rí i pé títí débì kan wọ́n rí èròǹgbà àwọn musẹ̀. ìṣẹ́bẹ́yìn náà rá àwọn bàbá yín lónìí, àwọn bàbá tó jẹ́ pé bàbá kan ọmọ kan sọ fún mi ó lóun máa ń gbọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ táwọn mùsùlùmí ń ṣe nípa súnà, nípa kìtàbù súnà. bàbá òun wá fura wípé ìwà òun ti ń yí padà sí dáadáa ni o, ní tó ń gbọ́ ni. bàbá wa pè pé mi ì fẹ́ kọ́ gbọ́ àwọn nǹkan tó ń gbọ́ mà, so ó lóun wá fi sí tóun bá ti wà ń yàrá
òun ò fi earpiece òun ò fi sétí sẹ́wọ̀n pé bàbá ò sí pẹ̀lú rẹ̀ nù yàrá ó ní bàbá òun ṣe já wọlé ńjọ́ kan bàbá bá ní kó mú un ti ń gbọ̀n wá tó ń bá fi lé bàbá lọ bàbá bá gbọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ àwọn súnà yìí náà ni bàbá ní láyé tó ń bá tún gbọ́ tó gbọ́ ohun tí ẹ ti lè sọ tó ń ó ṣe fún ohun tí ẹ regret nípa yunifásitì tó ń fi sí kọ́ máa ru pọnpọ́n níṣẹ́ lébùrà ó pè òun ju yunifásitì tó ń fi sí lọ torí kọ́ ọmọ ti di ẹni tí ń ṣe sunna sẹ́mi pé tó máa ti ń ba àwọn èèyàn jẹ́ ẹnu tó máa fi ń ba nǹkan jẹ́ ó máa ń kóbá ọkàn jẹ́ pé ẹ̀sìn ọlọ́run là ń ṣe ni ní ó jẹ́ káwọn ẹlẹ́nu burúkú kí wọ́n ti fi bàjẹ́ ọlọ́run ò fún wọn ṣe ẹ̀rí tẹ́lómi ọmọ sọ yìí pé tọ́n bá ti ń ṣe ìgbàgbọ́ tó dáa tó di ahlu sunna mílíkì wọn máa ń rà fún ya wọn pick milk àbí crown wíkẹ́ wọ́n da ẹ̀dákun mílíkì ta lẹ́ rí tó ṣe bẹ́ẹ̀ rí ẹ̀yìn ẹlẹ́nu sọ́nsọ́ torí káwọn ọmọ tí wọ́n má bàa sáṣe sunna yẹn wọ́n má bàa ní ìgbàgbọ́ tó dáa ẹ sì rí táwọn èèyàn náà gbà wọn ò sì ní rí sample mu wa torí ẹ àwọn social medias radio and television newspapers àwọn kópa tó pọ̀ ìgbàgbọ́ òdodo tó yanrantí gbogbo àwọn ẹni tẹ́ fẹ́ máa pé wọ́n ń ṣe jàgídíjàgan wọ́n ń ba ayé jẹ́ kò sí kánú wọn tó nígbàgbọ́ òdodo eléyìí tó yanrantí tá à ń sọ ń parẹ́ Boko Haram tó nígbàgbọ́ òdodo tó yanrantí ńbo ló fi sí ńbo ló ti rí àwọn àbá ní wọn á máa pààyàn wọn ò ní pààyàn torí pé ẹni tó bá pààyàn rí Usama ibn Zayd radiyallahu anhu ọ̀pá kèfèrí kan ìgbà tó kú dẹ̀dẹ̀ tí ọ̀pá kèfèrí ní la ilaha illallah ó sì tún pa nígbà tá Ànábì gbọ́ kí ló ní tó fi pa lẹ́yìn tó sọ la ilaha illallah ó ní bẹ̀rù dà lójú ọ̀sọ́ bóòlù tí wàá sí la ilaha illallah àjọ gbèdè tọ́wọ́ tó ti sọ̀rọ̀ Ànábì náà àníbò ló ṣe ìyànjú la ilaha illallah àjọ gbèdè lóòótọ́ ọwọ́ bẹ̀rù àmọ́ sì sọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo kí lọ́ọ́ pa sí torí ẹ̀ gbogbo ń jàgídíjàgàn kan ò sí tó ní ìgbàgbọ́ òdodo tó yanrantí táwa ń sọ yìí tọ́ nínú sábàbí ká sọ ti parí òun náà ni ká lọ mọ̀ yìí pé ìmáwo àwòkọ́ṣe àwọn kan pé bí wọ́n bá ṣe lèmi náà ó ṣe ó kópa tó pọ̀ nínú fífi ìgbàgbọ́ òdodo tó dá sílẹ̀ tẹ́ bá wo àwùjọ wa lónìí ẹ rí i pé àtìbú àtòrò Nàìjíríà àwọn ẹni tí wọ́n mọ̀ nípa Islam ti lọ àwọn kan wọ́n sì ṣẹ́kù láyé tẹ́ bá wo ìtàn àgbésí ayé wọn sí báwọn èèyàn kan ṣe jẹ́ wípé ìlànà wọn làwọn sátẹ̀lì ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́ tẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹni tí ń nífẹ̀ẹ́ wọn tó sọ pé ní tí wọ́n ṣe lò wọ́n ṣàṣeṣẹ́ tí ó pa nǹkan tì àfi kẹ́yìn owó tí ń kẹ́ fi wọn lẹ̀ tẹ́ bá wò láti pilẹ̀ lọ́nlọ́n lágbọn òkè ọya lọ́n gbogbo àwọn tó mọ̀ pé ní alùsùnà náà láwọn tó ti kú tẹ́ bá gbé ìtàn gbésí ayé wọn sórí òṣùwọ̀n tẹ́ sì gbé àwọn òwe tán kọ ìtọ́ba láǹfààní àti kọ̀wé ẹ rí i pé ṣé alùsùnà táwọn à ń sọ gan ni wọ́n ni wọ́n yìí ṣe àkídà ṣàríyà tá à ń sọ pé kì í ṣe alùsùnà ìgà ni wọ́n ni torí ìtọ́kọ̀wé tẹ́ bá gbé ẹ̀ ní tí kájínà tí ó ti yé yín tẹ́ bá sì wá sísàlẹ̀ lọ́dọ̀ wa ń bì lọ́dọ̀ àwa Yorùbá yìí náà gbogbo àwọn ẹni tó yẹ káwọn èèyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn kí wọ́n máa wò wọ́n kọ́ṣe náà ẹ̀rí kí wọn ò ní àkídà alùsùnnàtì wal jàmáà àkídà tí wọ́n ní ọ̀nà ní aṣàríyà kì í ṣe báwọn náà ní al-aqidatu sahiha wọn ò ní àkídà aṣàríyà náà wọ́n ní torí ẹ̀ ló yẹ pé tó bá kọ̀wé nu wọn tó bá kọ̀wé lórí àkídà alùsùnnà kí wọ́n á blast wọn ni wọ́n máa sọ̀rọ̀ wọn láì dání so mélòó wa lẹni náà tó tẹ̀lé àkídàtu sahiha náà láti pilẹ̀ tí wọ́n wá sọ pé ń lọ fẹ́ wò kọ́sì ẹni tó ń wò kọ́sì kò lákìdá
ajẹ́ pé wọn náà tó ń tẹ̀lé ńkọ́ kò sí bó ṣe lákìdá. so adúpẹ́ fọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá tó ṣàánú ọlọ́run ẹlẹ́dàá tí kìí pa àwọn èèyàn tì tí máa mú wọn lọ sínú ìmọ́lẹ̀ lẹ́yìn ìgbà tán ti wà ní òkùnkùn tí máa dá wọn padà sójú ọ̀nà lẹ́yìn ìgbà tán ti ṣìnà. ẹ rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó gbé àyípadà dé sí dáadáa láwùjọ wa. àwọn èèyàn lóríṣiríṣi lọ́tún àti lósì ọlọ́run ní kí wọ́n yọjú láwọn ọmọ tó yẹ kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó kọ́ tiẹ̀ ńlé náà wà ń bẹ̀ tóníkálukú sì dìde wọ́n pé ní tó kù tá a máa ṣe ní ìsinmi ká pa àwọn èèyàn lọ sórí ìgbàgbọ́ tó yanrantí alhamdulillah nínú pọ́lọ́ wọn bá fẹ́ràn wa ni nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọgọ́rùn yẹn wà náà táwọn náà kẹ́kọ̀ọ́ tán mọ̀ òdodo táwọn sì sùn kalẹ̀ ní ìsìn fọkàn wọn ẹni tó bá mọ̀nà mọ̀nà tí ó mọ̀nà kọ́ mọ̀nà fórí ara ẹ̀ nítorí ọjọ́ lèmi wá lọ́pọ̀lọpọ̀ ń bá kábàáyì sọ ọlọ́run tí ò wá dá wa dára wa ọlọ́run tí ò fi wá lẹ̀ tó mú àwọn kan jáde láàrin wa tó ń pè wá lọ sídìí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí á dáadáa lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ń lọ ṣe fún wa adúpẹ́ fọlọ́n lórí dáadáa yìí. àwọn èèyàn tí wọ́n mọ̀ wá pè lọ sídìí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí níbikíbi tá a bá wà gbogbo ibi tá a bá ti ń láǹfààní àti gbọ́ àwọn ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbọ́ ọ lágbọ́yé ká sì máa tẹ̀lé ní títẹ̀lé tí ò ní àtakò nínú nítorí pé ibi tó rire wà fún wa nù ọlọ́run ẹlẹ́dàá wa ló ṣàánú wa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òní wa náà bá tún dàbí ànábì ìjẹta tí ò ní sẹ́ni kankan tí ó sọ fún wa pé léyìí ní ìgbàgbọ́ òdodo eléyìí tánàbì fa àwọn sàhábà alẹ̀ lórí ẹ̀ so torí pé màá tẹ̀lé mi ń tẹ̀lé gbígbọ́ ni ó síwájú náà ní ìsìn tọ́lọ̀ tí ní ká gbọ́ táǹsìn rẹ ní sọ fún wa dúpẹ́ fọlọ̀ níparí mo rọ gbogbo àwọn ẹni tó kọ́ kí ó tí wọ́n sì kọ́tọ́ yanjú tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tí wọ́n sì ní ìgbàgbọ́ tó lálàáfíà yìí ẹ dákun ẹ̀yin náà sánà ládùúgbò yín lágbègbè ibi tẹ́ ẹ wà báwọn èèyàn míì tí ò tí ì ní ìgbàgbọ́ òdodo tó yanrantí yìí báwọn náà ti ṣe ní torí kí gbogbo wa ká lè bá àjọ sóríire kọ́lọ́n ẹlẹ́dàá wa kó dákun kó ṣe wá lọ́kàn náà tí ó sóríire ọlọ́run ẹlẹ́dàá wa kó túbọ̀ jẹ́ á ní àgbọ́yé tó péye nípa ìsìn wa kó ràn wá lọ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa hù kọ́lọ́n ẹlẹ́dàá wa kó jẹ́ kí dáadọ́ pọ̀ nínú ìgbésí ayé wa kó foríjìn wa ká tó kú kó ṣàánú wa nù sàárè wa kó foríjìn wa jọ gbendal qiyama subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulillah ẹ máa pé súnà wọ́n ní àdúrà tí ó wà nù tafsir. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè gbogbo ṣe. kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe súnà. súnà ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà. súnà ló lè gbogbo ṣe. mùsùlùmí ká mójútó súnà. súnà ló lè ẹ ṣe. bá wa bí wá ó jama'u ká. súnà ló lè pé kí ṣe. ni súnà èyí tí a ń lọ. súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. súnà ló lè ṣe. ìtọ́lọ́hún ọba tó fi rán Nábì. súnà ló lè ṣe. ìtọ́lọ́hún ọba tó fi rán Rásúlù. súnà ló lè ṣe. ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. súnà ló lè ó ní ṣe. gbogbo ohunkóhun èyí tí a bá ń
fà. súnà ló lè padà ṣe. sọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ànábì. súnà ló lè ṣe. àṣírò Allah wa rasula. súnà ló lè ṣe. àṣírò láàní kábà fún Kùránì. súnà ló lè ṣe. wa rasulahu ní kábà súnà. súnà ló lè ṣe. apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. òjíṣẹ́ Ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jọ máa ìlú ká. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jọ máa ìlú ká. súnà ló lè súnà ṣe. àwọn àròlé alálùbáríkà. súnà ló lè tó bá jẹ́ ṣe. lódodo la fẹ́ ṣe síláàmù. súnà ló lè máa ṣe. tako súnà kó máa dẹ̀ ní àbámà. súnà ló lè ṣe. Ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀. súnà ló ṣé lè wọ́n lọ ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló ṣé wọ́n lè lọ ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. tí a ń fà. súnà ló lè ṣe. tí a ń fà. súnà ló lè